sì gbẹ̀yìn tẹ́ ẹ̀ mọ ibi tọ́rọ̀ tí ń bọ̀, tẹ́ ẹ̀ mọ ohun tó fàjà gangan, tẹ́ ẹ̀ mọ ìdí tí Funke Akindele tí ò fi kí Tóyìn Abraham níbi movie premiere Ìyábọ̀ Òjó eyín Return of Arizo ń ṣàlàyé gbogbo ẹ̀ fún yín, ta ló jẹ̀bi ta ló jàre. Nítorí mo mọ̀ kọ́yìn tẹ́ ẹ wà nílé tẹ́ ẹ ń wò wá, ẹ̀yin mẹjọ dá, ẹ lọ́pọlọ ju àwa tá à ń sọ lọ, ẹ sì mọ̀ràn wò, ẹ̀yin lẹ lè dájọ́ yìí. Play àwọn fídíò kan fún yín tí ó jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó láàrin àwọn méjèèjì. Gbogbo ènìyàn ni wọ́n ti ń dá Funke Akindele lẹ́bi pé kí ló dé ọmọ yìí tó pè yín lẹ́gbọ̀n pé àǹtí Funke kí ló wá dé tẹ̀ fi kì í. Ǹjẹ́ ní tó bá sẹ̀yìn náà, ǹjẹ́ lẹ́ẹ̀kì Tóyìn Abraham ẹ jẹ́ ń ṣàlàyé ẹ̀ fún yín kó yé yín kétékété. Ẹ wàá sọ pé ṣé lóòótọ́ tó bá sẹ̀yìn náà sẹ́ẹ̀kì Tóyìn àbẹ́ẹ̀ ní kì, àbí ṣé ká sọ pé Funke Akindele gan òun gan ti ṣe jù, ó yẹ kójú ó tán kò kì. Ẹ wò, àti pé kí ló tó fàjà láàrin Mercy Aigbe àti Fẹ́mi Adébáyọ̀. Ẹ wò, ìjà ń lọ láàrin àwọn òṣèré orí ìtàgé wa tí ó hàn sáwọn olólùfẹ́. Ẹ jẹ́ ń mú láti bí kí n mú láti bẹ̀rẹ̀. Lọ́dún tó lọ ní 2025, ẹ̀yin náà mọ̀ pé Funke Akindele ó gbé móvì jáde, ó pè ní Behind the Scene. Tóyìn Abraham náà gbé tiẹ̀ jáde, òun pè ní Ofasabi Aunty. Móvì náà ó jáde nígbà kan náà, yìí ní December ni wọ́n jọ jáde. Nǹkan kan wá ṣẹlẹ̀. Cinema Pointer ó review móvì Tóyìn pé móvì náà ò dùn. Kí wá ní Tóyìn sọ? Ẹ jẹ́ n play fídíò náà fún yín. Mò ń bọ̀, ẹ má lọ ibì kankan, yín tú pẹ́rẹpẹ́rẹ àṣírí fún yín. Ntẹ́ ẹ̀ mọ̀ nípa àjà wọn, ẹ̀yin kò mọ̀, á wà mẹ́bi fẹ́lẹ́bi, á máa rí falárì. Mò ń bọ̀ náà, ẹ kọ́kọ́ gbọ́n tí Tóyìn sọ lẹ́yìn ìgbà tí Cinema Pointer tó fi síkànnì ayélujára. Ẹ má lọ ibì kankan. Ìjẹ́ wọn lọ sanwó, wọ́n fẹ́ bá fíìmù mi jẹ́ èmi Christian. If this film no enter 1 billion pass it, that means mi sin Ọlọ́run. Ibi tíjà kọ́kọ́ ti bẹ́ẹ̀lẹ̀ ni mo play fún yín. Ẹ rí i pé Tóyìn Abraham sọ statement kan. Ó ní wọ́n ti lọ sanwó, wọ́n fẹ́ bà fíìmù mi jẹ́, wọ́n ti lọ sanwó. Àwọn wo ló lọ sanwó? Tí túmọ̀ sí pé àwọn tí wọ́n jọ ń ṣeré sinimá bí rẹ̀ náà ni wọ́n lọ sanwó. Ta ló sì lọ sanwó tó ń fi style bá wí? Èmi ò fẹ́ sọ pé Funke Akindele ní bá wí, ṣùgbọ́n tá a bá ní ká wo orí gbangba náà, eré Funke Akindele ló ń tà wàràwàrà lọ́wọ́ ńgbà náà. Ibi ìgan nìjà tí wàá bẹ́lẹ̀. Ń tún mú fídíò kan wá fún yín. Ẹ wo, nǹkan bẹ láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa. Kí n tó tún máa ṣàlàyé lọ, ẹ jẹ́ mú fídíò kan wá fún yín tí Tóyìn Abraham tó tún ṣe lẹ́yìn ìgbà táwọn aláṣẹ sinimá tí wọn ò fẹ́ máa play fídíò rẹ̀, tí wọn ò fẹ́ máa fi móvì rẹ̀, tí wọn ò fẹ́ máa play ẹ̀ fáwọn èèyàn. Ẹ wò, wọ́n ń bọ̀ náà, ẹ jẹ́ àtúkọ́kọ́ jọ wọlé, ẹ má lọ ibì kankan. Some people will go to the cinema. You will tell them that Ofasabi Aunty is sold out so that they can watch another movie. I mean, Ofasabi Aunty is not sold out. Do you understand? A lot of things that are going on. Guys, look at Showtime. You will give one person one show. How do the person make money? I produced a good film, I directed, I did a lot of content, a lot of publicity, so that people can come to the cinema. Imagine giving someone one show. You will give some people, even if you give them 2 or 3 shows, you give someone 10 a.m. Oríṣiríṣi àwọn fáǹsì ni wọ́n tàgé pé Funke Akindele ní Tóyìn Abraham ń bá wíńgbà náà. Ọ̀rọ̀ náà ti wá di tàṣàyàn èèyàn, ó ti fọ́jú pọ̀ báyìí. Ń mú àwọn nǹkan tí Tóyìn Abraham tó post síkànnì ayélujára lẹ́yìn ìgbà tí Funke Akindele tí ò kí níbi movie premiere Ìyábọ̀ Òjó. Ẹ jẹ́ àjọ gbé àwọn nǹkan tó post síkànnì ayélujára tó post wò. Àkọ́kọ́, ó ti kọ́kọ́ unfollow Funke Akindele ní Instagram. Kì í wá sí pé unfollow ẹ̀ lásán. Ẹ wo, ìyá rẹ̀ ó gbóná girigiri. Àwọn kan tiẹ̀ tún sọ pé bóyá strategy ni láti fi bá Ìyábọ̀ Òjó promote movie rẹ̀. Mò ń bọ̀ náà. Lẹ́yìn ìgbà tí Tóyìn unfollow Funke online, ó wá tún bọ́ sí Instagram story rẹ̀ níbi tó dọ̀dé pé lójú gbogbo èèyàn, èmi ni àǹtí Funke yẹ̀yẹ́ tó báyìí. Ó wá post
ó ní na me and you for this industry ó ní industry yìí kò ní gbèmí àti yín àti Fúnkẹ́ wàá fẹ́ lá lọ́wọ́ mi kò tiẹ̀ tún wá fi respect sí mọ́ ṣé mọ̀ pé wàá fẹ́ lá ó yẹ kó ní àǹtí Fúnkẹ́ ẹ fẹ́ lá lọ́wọ́ mi ó ti yọ àǹtí kù ń bẹ́ẹ̀ ẹja tún wo nǹkan mìíràn tó tún post kánnakánná ti nàmú ẹ̀gbà báyìí ni ìjà ti dé láàrin Fúnkẹ́ àti Tóyìn mò ń bọ̀ ó tún fi síbẹ̀ ó ní àgbàyà òṣì I don't blame you if not for Aunty Ìyábọ̀ you think I send you bring it on ó sọ pé bring it on ìtumọ̀ ẹni pé the battle line has been drawn pé ìjà náà ti wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ a jọ bira wa pẹ̀lú àwọn fọ́nrán tí mo mú wá yìí ǹjẹ́ ní tó bá ṣẹ̀yìn ni Funke Akindele tí wọ́n fi irú allegation yẹn kàn tó bá ṣẹ̀yìn ǹjẹ́ lẹ́kì Tóyìn Abraham lójú gbogbo èèyàn bí abẹ́ ẹ̀ tiẹ̀ ní kì àwọn kan tiẹ̀ tún sọ níkànnì ayélujára wọ́n ní pé ojú ayé náà ni Tóyìn ń ṣe pèsè bẹ́ẹ̀ ti jọ wà níbi occasion yẹn tipẹ́tipẹ́ kó tó dìpọ̀ wá lọ fẹ́ kí níwájú kámẹ́rà ilé làwọn ènìyàn tó ń sọ àwọn kan tiẹ̀ tó ń sọ wípé tá a bá ní àwò dáadáa náà kí ni Funke Akindele fẹ́ gbà ń bẹ̀ móvì rẹ tó pín behind the scene ó mèkì owó ju ti Tóyìn lọ ọmọ yìí sì tún respect ẹ nínú industry gẹ́gẹ́ bí àǹtí ó yẹ kó o gbàgbé bó ṣe lọ kó o sì kí kó o sì tán síbẹ̀ kódà àwọn kan tún sọ pé bó ṣe rí Funke nǹkan ìsábà tán nínú rẹ̀ bọ̀rọ̀ oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ń sọ níkànnì ayélujára ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ wà ń lé ẹ̀yin náà fọ́ lórí ṣe ń lọ ẹ mọ̀ràn wò ẹ mẹ́jọ dá ẹ lọ́pọlọ jà wá tá à ń sọ lọ tó bá sẹ́yìn ní kí lè ro tiyín ta láti ẹ̀ wá bú báyìí ta láṣọ kó jẹ̀bi nínú àwọn méjèèjì báyìí ẹ ká ní Funke ni ó yẹ kó gbàgbé ẹ̀ ó kì í jíjẹ ò dẹ̀ tán síbẹ̀ àbí ká tẹ̀ sọ wípé àwọn nǹkan tí Tóyìn Abraham náà sọ ń gbà náà ká sọ pé òun gan náà pé apá sọ pé kì í ṣe nǹkan tó dáa kí lè ro tiyín ẹ drop comment ẹ subscribe. ẹ̀yin èèyàn a máa ń pọ̀ ọ̀rọ̀ eléré ó máa ń lárónù ọ̀rọ̀ tó ń lọ láàrin Funke Akindele àti Tóyìn Abraham ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ọ̀pọ̀ wọn àṣírí ló tó ń fojú hàn kódà tó sì jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ṣe ẹ̀ ló ń dá Funke Akindele lẹ́bi tẹ́ni kò bá ṣe pẹ̀lẹ́ bẹ́ẹ̀ lọ̀pọ̀ àwọn èèyàn náà ń sọ pé Tóyìn Abraham kódà pé òun gan ní tiẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ yìí ti wá gborí ẹ̀rọ ayélujára kankan tó sì jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ ṣùgbọ́n n tó wá lágbára jù ń bẹ̀ ni pé ọ̀pọ̀ àwọn àṣírí tí ń jẹyọ o látàrí eléyìí tẹ́ kọ́kọ́ gbọ́ ní ìbẹ̀rẹ̀ fọ́nrán yìí kékeré lẹ́sìn gbọ́n ẹ̀ tó wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí tí wọ́n sọ nípa Funke Akindele pàápàá jùlọ Tóyìn Abraham ẹ wo ẹ mọ̀ wá jẹun gbà yín lákòókò ẹ̀yin èèyàn wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ máa tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa tá a bá tó ṣe mú fúnra wa ẹ má wàá gbàgbé àdéhùn wa là ń múṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà sẹ́yìn olólùfẹ́ wa ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu ẹ̀yin èèyàn pẹ̀lú gbogbo fọ́nrán tẹ́ ẹ ti kọ́kọ́ gbọ́ síwájú yìí kó tó di pẹ́ tẹ̀síwájú látàrí àwọn àṣírí fọ́nrán tó wà lẹ́yìn ta ló jẹ̀bi nínú Funke Akindele àti Tóyìn Abraham ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ̀yin náà máa fi èròǹgbà yín síbẹ̀ ẹni tó bá jẹ̀bi ẹ jẹ́ ká mọ̀ ẹni tó bá sì jàre ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká tún tẹ̀síwájú bí fọ́nrán ètò ṣe lọ síwájú bó ṣe lọ bí ẹ ṣe yànnàná ọ̀rọ̀ pàápàá jùlọ ọ̀pọ̀ àwọn àṣírí tí wọ́n tú nípa Tóyìn Abraham fọ́nrán náà rèé. ẹ jẹ́ ká ganu sọ̀rọ̀ yìí mo dẹ̀ máa ganu sọ̀rọ̀ yìí nítorí pé mo fẹ́ ká fi ṣọgbọ́n ni o wàláì tó bá fọ́ọ̀sì kátígórì ìfarabalẹ̀ kó gbọ́rọ̀ yìí the end of this video torí mi ti fọ́ọ̀sì kátígórì yìí dáadáa mo fọ́ọ̀sì kátígórì irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí mi rí lọ́pọ̀lọpọ̀ ìgbà ó ṣẹlẹ̀ sí mi rí nígbà tí mo ń grow ó ṣẹlẹ̀ sí mi nílé ọkọ ó ṣẹlẹ̀ sí mi láàárín ọ̀rẹ́ ọmọ ìyá mi tó bá fall in the category of àwọn obìnrin tó jẹ́ pé àwọn ẹni tó jẹ́ wípé
energy ló máa ń feel má jẹ́ kí n sọ pé obìnrin because ọkùnrin náà máa ń feel energy ló máa ń feel ó jẹ́ onínú fùfù ó tolerate nonsense ọmọ ìyá mi tó o bá kọ́ ọpọlọ mọ́ àwọn èèyàn máa gaslight ẹ wọ́n dẹ̀ máa use weak point ẹ against you at every point tó bá ti ní ẹ jẹ́ ká kọ́kọ́ gbé kinní kan yẹ̀ wò lóòótọ́ àwọn méjèèjì ó máa difficult fún wa láti fi síbi torí pé gbogbo wọn lólùfẹ́ láàrin wa èmi láìkí gbogbo wọn pátápátá torí ẹ̀ mo ò fi síbi kankan mo kàn fẹ́ jẹ́ ká kọ́gbọ́n kan àbí méjì nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí ni ẹ ká kọ́kọ́ wo from the angle pé ta ló record because most of the time tá bá lọ sí party tá bá ti gbé kámẹ́rà tá bá fẹ́ gbé kámẹ́rà tá bá fẹ́ ṣe nǹkan kan a máa ní yá gba kámẹ́rà record mo fẹ́ lọ kí àwọn èèyàn yẹn tó bá dẹ̀ record yẹn tó bá ti set recording nǹkan tó o bá ṣe ó máa wà careful about nǹkan tó ṣe because o mọ̀ pé òun record lọ́wọ́lọ́wọ́ ọlọ́mọ ẹ̀ka yẹn gan síbi tí èèyàn ti weak sí ọlọ́run my dear ẹ má ṣọ̀rọ̀ mi gbọ́ mi ò sọ yí pé wọ́n ní the plan fún o but know your weak point so that people will not be using your weak point against you. nǹkan kan tó o máa bá mi kọ́ nílẹ̀ Yorùbá o máa bá mi kọ́ diplomacy àbòsí ló ń pè bẹ́ẹ̀ o máa bá mi kọ́ ojú ayé wàláì torí pé sórí tó o bá ní wọ́n máa fẹnu ṣáta yí ẹ nílẹ̀ Yorùbá ìwọ́n dẹ̀ máa gan sí pé I don't tolerate nonsense mi ò tolerate nonsense mi kì í mọ̀ pretend ó máa kọ́ bá ṣe ń pretend yóò tó bá fẹ́ kọ́ bá tiẹ̀ jẹ́ lóòótọ́ irú àwọn òwà bẹ́ẹ̀ yẹn gbogbo wọn tó bá ní diplomacy yẹn wọ́n máa ń go pẹ̀lú a lot of things wọ́n máa ń go away pẹ̀lú a lot of things wọ́n kàn lè má lè go far ni inú oore èèyàn ó máa gbéyàn lékè at the end of the day but wàá ti tẹ́ a lot of people mọ́lẹ̀ wàá wá di ṣàlàyé àdínì wàá wá di ṣàlàyé promax èèyàn mélòó ló dẹ̀ fẹ́ ṣàlàyé fún tó bá yẹ pé ẹni tó máa ń keep to ara ẹ nìyẹn o ò ṣe kọ́gbọ́n tí mo fẹ́ sọ fún ẹ yìí àwọn kan wà nínú ayé yìí ẹ máa mọ̀ wípé ẹ sí ní good terms ẹ máa mọ̀ wípé ẹ kì í sọ̀rọ̀ kódà ẹlòmíì gòmí ti experience ẹ rí tó bá rí mi lẹ́yìn báyìí kò ní kí mi á tún mọ́jú sí mi á tún bú mi tó bá dẹ̀ dojú àwọn family ọkọ mi àbáwọn èèyàn ademania ẹpẹ̀lẹ́ olórí ṣẹwà òkè màmá wọn dàgbé yé ìgbà tí mo ti gbọ́n màmá ní ṣèbẹ́ rí mi bẹ̀yẹ lẹ́ẹ̀kan ṣèbẹ́ bú mi ṣèbẹ́ ṣe kíníkan ó mi ì tí gbọ́n ìgbà tí mo ti gbọ́n ni màá ní ohun ìkẹ́kí mi lẹ́ni mi ì tí gbọ́n ọmọ ya mi that confusion bẹ́ẹ̀ tó fẹ́ confuse ẹ̀ tó bá ti kí ẹ níṣojú àwọn èèyàn tó mọ̀ pé ó fẹ́ fi gara ni mi ì sọ pé Tóyìn fẹ́ fi gara mò ń sọ personal experience tèmi ni o ẹ má ṣì mí gbọ́ o ìgbà tí mo gbọ́ ni mo mọ̀ pé tó bá wá kí mi lójú àwọn èèyàn máa ní inú ẹ̀lẹ́ ẹ̀rọra ó lè jẹ́ pé àṣẹ̀ṣẹ̀ ṣépè fúnra wa tán ni ó lè jẹ́ pé energy inú mi gangan mọ̀ yìí pé òun ṣe mí òun gbà mí àwọn tó bá read energy wọ́n máa sábà jẹ́lẹ̀ mí àwọn tó kì í tolerate nonsense ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa read energy àwọn èèyàn ipe ò like mi kí ló ń fucking greeting mi fún so they don't even want you in their space bó tó bá ti jẹ́ ojú gbogbo tó ń wò Fúnkẹ́ ojú gbogbo ń wò Ọlọ́run ti gbé ẹ ga irú ẹ tó o bá dọ́lẹ́tẹ̀ lóhùn tó o bá dálábòsí lóhùn tó o bá lanu sọ pé hello how are you even though mọ̀ pé ẹ̀rín òdenu ọmọ ìyá mi ẹni tó kọ́ ọ̀tẹ̀ wá ló máa korò fún ara ẹ̀ ẹ má ṣì mí gbọ́ mi sọ pé Tóyìn kọ́ tẹ̀ wá because mo like òun náà bó ṣe rí mo notice kíní kan nípa Tóyìn pé ó mọ̀ manage àwọn èèyàn ó láìkẹ́ kò láìkí ẹ ó máa kí ẹ ó máa ṣe gbá ó máa ṣàwo níṣojú àwọn èèyàn bẹ́ẹ̀ pé òun náà really like wàhálà but olójú inú ló máa mọ̀ yìí pé Tóyìn àwọn tó ń jà fún wọn serious gbági kò lè yé wọn rárá o kò lè yé wọn ó ní kù ló mọ̀ ká àwọn energy kan wà láì jẹ́ pé wọ́n ṣẹra wọn high frequency ní Tóyìn àti Fúnkẹ́ fi operate wọn ò lè jọ rẹ̀ tí Tóyìn bá fẹ́ ṣe má bínú ọkọ mi pé mo pè Tóyìn tó bá yẹ pé Tóyìn Abraham tó fẹ́ ṣe Tóyìn dórí table yẹn tó bá fẹ́ keep ipe whatever and she must learn to do it because you can't just be greeting everybody aunty everywhere kí yóò máa wà vulnerable to people just because you want to be nice you've got to stop ó máa yẹ káwọn èèyàn máa rubbish ẹ gan ọtí ó máa yẹ káwọn èèyàn máa rubbish ẹ gan because you can't be good to everybody ìwọ náà ṣe steeze and composure tó bá yẹ pé o fẹ́ ṣe ni bóyá lórí table yẹn wà á kàn sọ pé gbogbo yín everybody on this table mo kí yín o ẹ̀rẹ̀ kalẹ̀ o kíníkan and you walk away you don't need to greet them personally
You don't need to call names out personally, because on a good day, possibility wà pé tó bá rí alone, o lè má call it out personally pé Aunty Funke mo ń kí yín o. So níbi tí Yorùbá gọ́ sí. But àwọn èèyàn ò ní rí, àwọn èèyàn máa rí báwọn èèyàn ṣe ń rí yẹn from the aspect of wípé Funke Akindele ó máa ní problem pẹ̀lú àwọn èèyàn, ó ní gbéraga, ó ṣe kíní kan. Ẹni tó bá ti set boundaries, tó bá ti mọ̀ wọ́n ara ẹ̀, òun náà gbogbo èèyàn máa ń kà sí onígbéraga. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ nínú fùfù, tó jẹ́ pé máa ń tètè ń bínú, tó ń rí energy, kò lè wà ní gbogbo ibi. Tó bá wà ní gbogbo ibi, á tẹ́ pátápátá. Ìwọ tó mọ̀ pé máa ń rí energy, ara ò gbà wọ̀ sí, ó gbọ́dọ̀ wà ní gbogbo ibi. Tó bá wà ní gbogbo ibi, wà á tẹ́, torí kò sí ni. People will bring out the beast in you, because wọ́n mọ̀ bí tó weak sí. Your vulnerability, people will want to work on it. So she's setting boundaries here. I don't want to go against it. It's actually very good. And there's no point. If you're not my friend, might give me public, but Funke kọ́ láti learn kíní kan ni. Òun là bò sí diplomacy tí mo sọ nílẹ̀ Yorùbá yẹn. For the matter fact pé o mọ̀ pé public lọ́wọ́ àwọn máa dẹ́. For the matter fact pé o kàn lè wo Tóyìn, o kàn lè wo Ìyábọ̀ Ọmọlára kò kàn wo pé okay, tó bá kí padà gan tó dá lóhùn padà, ó ti ṣẹ́ ní ìyẹ́. Tí wọ́n náà bá dé kọ́nà, wàá tún fún un. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ ọ́ ṣe. Ọkọ̀ láti kọ́ mọ̀ ọ́ ṣe ní o, nínú ayé yìí o, ní ilẹ̀ Yorùbá náà yín, ìyá yín náà ilẹ̀ Yorùbá. If not, wọ́n á run èèyàn, wọ́n á bà character èèyàn jẹ́. Ìwọ ló máa mọ̀ pé ò nínú ibi sí wọn. A lot of things will go on there, because kò sí ní amájẹ̀ka tanra wa, orogún òwò máa wà láàrin wọn. Orogún òwò máa wà, wọn ò lè like ara wọn genuinely. Èyí tó bá like ara wọn genuinely láàrin wọn, ó kàn wo pé òun nẹ́mi Ọlọ́run ni. So ẹ má jẹ́ ká judge wọn, jẹ́ ká foríjì wọn. Tá bá tún yín sọ̀rọ̀ yìí, ẹ kò dá, kò ṣe kíní kan, ó máa yẹ kó máa jà lọ ni. We want peace, because they actually, people to, reckon with, and àwọn èèyàn tó make us proud nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ká fẹnu mú wọn wálẹ̀. Ọmọdé ò mẹ́kọ̀ jẹ́ kó má ra lọ́wọ́. Ẹ má bínú o, tí n bá ṣe ọ̀rọ̀ sọ one way or the other o. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Ire o. ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká fèyí kọ́gbọ́n o. ọ̀rọ̀ Tóyìn Abrahamu àti Funke Akindele ọ̀rọ̀ tó jìn ní o. Kódà tí a bá ní nǹkan deep, ó kọjá ojú tá a fi ń wò ó. Torí ọ̀pọ̀ èèyàn ló bọ́ sórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń dá Funke Akindele lẹ́bi. Kódà àwọn apá kan náà tó bọ́ sórí ẹ̀rọ ayélujára tẹ́ ń dá Tóyìn Abrahamu lẹ́bi látàrí rògbòdìyàn tó ń lọ lórí ẹ̀rọ ayélujára yìí. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí jinlẹ̀. Kódà tí ì bá jẹ́ pé bí wọ́n ṣe ṣàlàyé kò ní yé èèyàn. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ Kúnlé Ìjẹ̀ṣà. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tẹ́ ẹ fi ń wò wá, ojú náà ò ní fọ́ o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wá, etí náà ò ní dì. A fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn olólùfẹ́ wa tẹ́ ẹ ń bá wa wo fọ́nrán wa, tẹ́ ẹ ń láìkì, tẹ́ ẹ ń kọ́mẹ́ǹtì, pàápàá jùlọ tẹ́ ẹ tó ń tẹ subscribe button yín. Ntẹ́yìn náà bá dáwọ́ yín lé, ohun rere báyìí la máa já sí o. Fún àǹfààní gbogbo atótónu tẹ́ ẹ ti gbọ́ nípa ọ̀rọ̀ Tóyìn Abrahamu àti Funke Akindele, kí lẹ̀yin náà rí sọ sí? Kí ni èròǹgbà yín? Ẹ má jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa o. Torí ọ̀rọ̀ yìí ó ti kọjá ọ̀rọ̀ ẹnìkan, la ní ká fi mọ́ wá sí etí gbọ́ gbogbo èèyàn olólùfẹ́ wa. Ibi táwa fi àdàgbẹ́ tó ìsọlẹ̀ sírè bó bá tún sí ń lọ. Bí àdéhùn àtàbá ń dá lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà, tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí, tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. Ẹ wo àdúrà wá sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé a ní bọ́ síta àkútẹ ayé o. Ayé ò ní rí wa mú. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ò mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.